وبالكون منك وبالرسول وبالصديق والفاروق خير جميع الناس بعد بالبتول وبعدهما بذي نورين مهين ليالي وجيش ذوي محور بأقدام علي أبي الحسن حقيق رسولي بك أستجير ومن يجير سواك فأجر ضعيفا يحتمي بحماك إني ضعيف أستعين على قوي ذنبي ومعصيتي ببال قواك ألنبت يا ربي وقادتني ذنوبا ما لا من غافر لك دنياي ضرتني وعفوك شدني ماهلة فيها لي عذاك إن كان قلبي شك لم يكن مؤمنا بكريم عفوك ما ضاع عصاك فليرضى عني الناس فليسخطوا أنا لم أعد أرجو لغير رضاك يا مجري الأنهار ما جريانها إلا انفعالة قطرتي نداك اللهم صل على روح سيدنا محمد إلى النبي بسوا في الأرواح صل وسلم على جسده في الأجساد صلى الله عليه وسلم صلي وسلم وبارك على قبره في القبور اللهم بلغ روح سيدنا محمد تحية والسلامة آمين صلاة ترضيك وترضيه وترضى بها عنا يا رب العالمين آمين صلاة وسلاما للنبي محمد أبي القاسم مبعوث من هدي رحمتي أوتي ànàró yìí àwọn tí wọ́n ń ṣe nǹkan tó ṣe wọ́n gba àga tó kárí wa wọ́n tó ṣe ibi tágbà ò bá ti kárí nìdí fúnfún tí máa ń pọ̀ bá a tó fẹ́ lọ́kọ mẹ́wàá èyí sí i ọlọ́run ò dààmú wa nínú ayé. òròyìn ti pọ̀ jù
àyíyá ló wọ́n tún ojú ọmọ àwọn ṣe ibi tí ń fọ́ gbó olùkòtòkò mọ́ lọ́wọ́. kíkálukú ó jókòó. ẹ jẹ́ kó ku àwọn tí wọ́n ń ṣiṣẹ́ nìkan. náà. salatan salaman linnabi Muhammadin. àsìkò kọ ànẹ́bí báyìí náà. àbí kọ́sìmí. yòókù rẹ̀ tó lè. kọ́sìmí ní àjẹ́ rahmati. àbí kọ́sìmí. mọ̀dẹ́wọ́sìmí ní àjẹ́ rahmati. ẹ̀kọ́ pọ̀ lára tí àwọn èèyàn tó ti pọ̀ níbẹ̀ yìí ẹ bá ti pè mí nílé síwájú. kàlálí àìwálẹ̀ àṣọ́bí wàtábìrínà yá. sọ́lú kámẹ́rà àìtú wọn ló sọ̀rọ̀ májẹ̀mú ni gbogbo tí ó bá ti díyàn lọ́wọ́ níbi tọ́lọ́hùn ìyẹn máa pàátì ni. kàlálí àìwálẹ̀ àṣọ́bí wàtábìrínà yá. dábàá pín ẹgbẹ́ lẹ́ẹ̀kan náà àbí. إلهي وربي برقيبي وعصمتي. ajẹ́ brazaki rẹ̀ fẹ́ sẹ̀ bàbá yìí ló sì ní fẹ́ ṣe ọlọ́run lára wa. àwọn tẹ́yìn ò bá lẹ́gbẹ̀ẹ́ sí mi ni. salatan salaman. yóò gbọ́dọ̀ jákè dáadáa yóò. nabi Muhammadin. أبي القاسم مبعوث من أجل رحمتي. أبي القاسم مبعوث من أجل رحمتي. akí ọlọ́run ọba bá mi kí ni sì kí ọlọ́run dáadáa. ọba dáàbà kan wò títí wọ́n bá a sọ̀rọ̀ báyìí pé máa ṣí ìtàkánà. máa ṣí ìtàkánà wà ìlànà àṣà. wọlé dì. wà máa ṣí ìtò ìlànàtàṣà àlàmọ̀yàkọ́. mo kí ẹ̀yin tẹ́ ẹ bá kádàrá dìbò tọ́lọ̀ ní ẹ̀rí dá. ọlọ́run ká kọ́ lé ó pè yín. iṣẹ́ tẹ́ ẹ ṣe tẹ́ ẹ bí bẹ́ẹ̀ ti rí ẹlòmíín ṣe é gbèsè ló lè kúrò láyé. mo kí ẹ̀yin tá kọ́ lẹ̀ gbé. ọlọ́run fún yín ní nǹkan mẹ́ta. kìnnìkan kìtàwá dá. إذا شئت أنت زدانا عزا ورفعة. My Lord. تواضع وليا واترك الكبر والعجبا. ẹlẹ́kẹ̀ẹ́ kọjú sílẹ̀ ń yá wa mo ti fà náà níbẹ̀ yín ẹja gbádùn ara wa. إذا شئت أنت زدانا. bàbá kí n tó máa kí ẹ̀yin ẹ jẹ́ ń kí ẹ̀ńtọ́nà fún lówó tó wá kọ́ ọmọ ẹ ṣe ẹ gbàgbé ẹ̀ owó ní kárùn ẹ̀ nítorí sórí ibú. gbogbo lówó náà kó lè pe ayé ìjọba yìí o. ẹ̀ka ìyá wa ọkùnrin tó dé fìlà yìí kúrò níbẹ̀ o mo sì yọ̀ǹda rẹ kọ́ kún un mọ́tìrì kúrò níbí ẹlẹ́dìkú lẹ́yìn. àwọn tí ń mú ọ̀rọ̀ lé wọ́n ti ń rẹ́rìn ọ̀rọ̀ táwọn ti ń dàgbò lábíyá sí. إذا شئت أنت زدانا عزا ورفعة. bá mi Yorùbá níbi dáadáa. gbogbo ẹ̀rọ tó bá ní láárí. ó ní tàbá máa lo iyì lọ. tàwádà. lọ fi tẹríba kún owó rẹ.
lọ́ọ̀dù tẹ́rí bá kún gìrìgìrì àwọn olówó ti pọ̀ jù. wàhálà olówó ti pọ̀ jù. mo wà lọ́dọ̀ kí ni mo gbà débí àjùlọ ló mú àrà ibẹ̀ mo gbà débí. mo wá ń túmọ̀ àjùlọ fún àjùlọ lójú agbo lónìí. àjùlọ òpin lórí èyí tó dáa fún lónìí. kápẹ́ ló pin lórí ẹ̀tà náà ni kò ní dáa fún bàbá tí lónìí. kò pin lórí àwọn kan lóye lórí yín. báyìí ló bá pin lórí ẹ̀tà náà olóòtú náà bẹ́ẹ̀ ni ìtòní. àjùlọ òpin ìtumọ̀ tí mo sọ fún ọ lónìí nù gómìnà wà bẹ́ẹ̀. gómìnà mẹ́mẹ́. tàwọn adúlọ̀ wà ní. àjùlọ òpin ẹ̀ tẹ̀ wá ń bí. ẹ lọ fi tẹ́lifà kún èèyàn fi náwó ní fìgbà yìí. kódà yẹn olówó sẹ́gbọ̀n Yorùbá ẹ̀ tẹ̀ wá bí. ìdáhùn là á ti wá owó tà á ti rí. ìlú ẹni là á ti ná tà á ti nínú ìlú yìí. ẹ gbàgbé ẹ kálukú ti sọ ẹ̀gẹ́ ni wọ́n ti tókòdé gbogbo tó owó ẹ fún ẹ jẹ wọ́n ti ní tiẹ̀ lágbàdá ìtẹ́lifà wọn fi bọ́ ọ jẹ́. Wọ́n ra fìlà fún ìyàwó sàkọ́ tí wọ́n lọ fún lórí tí ó lè sí ni. Ní fìlà wọlé bẹ́ẹ̀ni. Fìlà lè sọ lórí ìlú gbọ́dọ̀ sọ̀rọ̀. Àbẹ̀ fìlà tá a ti lò gbó, orí wa ló gbọ́dọ̀ gbó. Orí wa gbó orí wa lọ́mọ méje rẹ̀. tàwọn adúlọ̀ wà ní wọ́n ti kí kí búra wà lé ọjì bá. èyí bá yọ àbá wà ní wọ́n ti kí kí búra wà lé ọjì bá. Wọ́n bá ń bẹ níbi ìlọ́ọ̀rọ̀ gbogbo olóbìnrin rẹ̀ ń bá ṣàwàdà mo wọ̀ tí yín dáadáa ọlọ́mọdé bá lùsà lọ́dẹ bàbá rẹ̀ irú òní tí mo bá wá ìkágbélé wá ń pòsè ni wọ́n jọba fúra ni wàrà àfà àti kúkánà kọ́ irú òní wọn tí wọn bá so lórí ọ̀rọ̀ àwọn olè wọn bá ní bàbá tiẹ̀ jẹ́ wọ́n tún kún ọ̀rọ̀ náà ó lẹ́yìn olówó náà kéwòn ẹ̀mẹ́ta yóò máa tara yín kú wa. Ẹ ṣe dáadáa káde bá àgbà yìí ẹ ṣe dáadáa ọ̀pọ̀lọpọ̀ yín ò níran. Èèyàn máa rọ̀ ni. Ó dáa fún ọjọ́ tó wá ń kara tó ọbẹ̀ káyé ìlú burú ni. Ìwọ ló yẹ káyà rẹ̀ ó balẹ̀ ìwọ nìkan lè ṣe. Ẹni ó sún lé òde ṣubú mọ́ yóò máa yí ká ni. Ẹ̀kọ́ náà ló ní máa dára mọ́lẹ̀ ẹlẹ́yìn. Ṣé wọ́n lè bá yín sọ̀rọ̀? wàlíhùn wà tẹ̀ kiri kébùrọ̀. Èmi mo tó báyìí. Bàbá ilé ìdí ìlọ́wọ́ yìí náà. Ntọ́nà ń kọ́ ìdùnnú kan sá fún àti ẹbí ọ pẹ̀lú. Wọn ò ní rí ọmọ láàrin wọn. Kí pírọ́blẹ́mù rẹ̀ tàn sá fún wọn. Ó ní wọn ò lówó tó. Nínú àtọ̀ ń pò ní tọ́rọ́ kọ́bọ̀ lónìí. Ọ̀rọ̀ ló ń lọ́jà ń gun ẹni tó bí wọ́n náà. Kọ̀tọ̀ lè ti ń wó yẹn lónìí. Táwọn sọ pé pẹ́lẹ̀ lórí òní kún wọn náà lọ́la. Sáálé máa sọ̀rọ̀ lọ. wà tẹ̀ kiri kébùrọ̀ wọ́n yí bá. Ẹ kọjú sí mi ní ẹkọjú. Ẹ̀kẹta tí máa mú kéèyàn ó gbé champion lọ́jọ́ alẹ́ ẹni kiri. Kọ́ lówó kọ́ wá màá ná. Ẹlòmíì lówó èrí náà. Olówó ni kò gba ọ̀kárí. Ìwọ sọ pé ọsọ school fees ọmọ rẹ 30 million. Mú 1 million wálé yóò kọ́bí sọ wáyé jọ ọmọ tálíkà kọ́wé yẹn tí ó jọ ní dọ́kìjì. 1 million péré. Ẹnu bí tí ó tì lérò ni. Bàbá mi wà ní sàgbákò. Ẹnu ọ̀nà ọmọ rẹ ò sì ní kí ọ fún 50 million tó fún un. Torí túláàsì ní kọ́ sàánú rẹ̀. Bọ́ọ̀lù sí ìwọ ọmọ rẹ̀ ìrẹ́lẹ́yìn rẹ̀ ṣe. Ẹ̀yin ẹ̀ ń ná fọmọ ọlọ́mọ wò tó wà lọ síláàsì ní títì. Owó tá a bá yìí tọ́ ọmọ olówó kan yọrí, ó tọ́ ọmọ tálíkà 1000. Iye tí wàá ti dẹnu géètì rẹ̀ nù, bàbá mi ò ní lásídẹ́ǹtì o, bàbá ọwọ́ dà fún ọmọ rẹ̀ ní 100 million. Kò ní sọ pé thank you, Adédábì kò tó náà ní. Tọ́lọ́ lọ pọ̀ lówó tó kù rẹ̀ yóò kàn máa fi ọ̀rẹ́ rìn rìn. Àdúrà bẹ́ẹ̀ máa pawó jọ. Dádì ẹ máa sinmi bá ẹ máa sinmi ẹ máa ṣiṣẹ́ lọ. Òun tí ó náwó ní oṣù ní dábìlì òjò. Ọ̀dìbàlà ń tún náà sàfihàn.
èmi wọn èmi àwọn àti onígàmọ tòní yàrá kàlájọ sùn. onígàmọ tòní tí mo kó yá dé ni. gbọ́dọ̀ tó tó ṣẹlẹ̀ mẹ́ta ìjọ tó wọ́n wá gbẹ̀rù sáré ìlú èpè onígàmọ ló bá gbẹ̀rù. Fàdìbàlà ń tún náà sàfí àkàlàkìrẹ́. àwọn àtẹ̀wẹ̀sákì ariwo. Bọ̀dọ̀wí. Fàráìnà ìrìbàlì tàbá. Àfáà ni mo dáhùn èèyàn wò bá kẹ́ ìlú bàbá o. Mo dáhùn èèyàn wò. Ẹlòmí ò mọ oògùn tó ra ayé. Wọ́n ní wọ́n ń sàṣọ́nù mọ̀lẹ́bí wọn fẹ́ kọ́ kú. Ọ̀kù. Ṣé fún ọ lóògùn tó àbí ní kú? Wọ́n máa tí rẹ̀ fi ọ́dọ̀. Mọ̀sùpọ̀dá rẹ̀ fi ọ́dọ̀. Àbúrò fi ọ́dọ̀. Mo ṣe kàwé di níwọ̀n lọ yọ. Wọ́n ní ẹwà o. Ọmọdé tí ọmọ wọn pa lọ́dọ̀ rẹ̀ o. Tó bá sì lè kó tọ́jú kọ́ kí ẹ wọ̀ ló dàbọ̀. Wọ́n máa kọ́ àkọ́lùmọ̀dá rẹ̀ pé síwájú ọkọ̀. Àti rẹ̀ fi sẹ́yìn rẹ̀. Wọ́n jòkó láàrin. Ó máa ní ẹ̀ẹ́dẹ̀ láyọ̀. Wọ́n ò ní ṣe ń pa fún ọmọ rẹ̀. Fàdìbàlà ń tún náà sàfí àkàlàkìrẹ́. Fàráìnà ìrìbàlì tàbá. Ìwọ́lájú wọn yóò ṣe léṣe rẹ̀. Kọ́lẹ́sì fẹ́ jẹ wọn kọ́kọ́. Ẹ má dá ọjà mi pa ìdájọ́ máa tọ́ lọ́wọ́. Gbogbo tí ó rìmọ̀ ni wọ́n yọ. Ikú tí ó pa Haúsá lẹ́kùnrin tí ó kú òníye. Torí wọ́n jọ jẹ ní Yorùbá lórí pírọ́blẹ́mù. Àwọn làá máa dán lówó mọ̀. Owó wò náà sì ní owó báńkì. Kó máa yá lọ. Fàráìnà ìrìbàlì tàbá. Wọ́n fẹ́ yí kí ọ̀rẹ́ wa láàjọ Brazil lọ́n tó yìí wọ́n fi kí í. Bàbá ń tẹ̀lé ìṣẹ́ ni mo ṣe lónìí. Mo ti dé wákàtí méjì ká tó bẹ̀rẹ̀ program. Àwọn agbóúnjẹ wa lónìí dọ́tún ti ní mọ́mọ́ fà kò ní mo jẹ níta. Fàdìbàlà ń tún náà sàfí àkàlàkìrẹ́. Ẹni bá yóò bá mi bẹ̀ ní sọ̀fọ̀. Fàráìnà ìrìbàlì tàbá. Bàbá ilé dì tó lè máa kí Mègídà mi ní Katsina ni. Ẹ̀dì ẹ̀dẹ́ ní ayé lọ́wọ́ wa. Tí bá wọn Katsina lónìí, bàbá tó kà ń bá lè dòní. Owó àti tí bá ṣe bàbá ní bàbá jẹ́ chief post. Ó kéré tó lọ sí wàásù tó 50 ló wálé. Ní bàbá, ìwà pọ̀. Ṣé wọ́n sì ní tẹ́sẹ̀ lókè lọ́wọ́? Àṣírí tó jẹ́ àwọn Hausa gẹ́gẹ́ bí ìdúgbò ọlọ́kùnrin. Fàdìbàlà ń tún náà sàfí àkàlàkìrẹ́. Èmi náà tún wá fún ọlọ́mọ. Ìyàwó dọ́kítọ̀. Àbí òfin ọlọ́mọ mi. Fàráìnà. Wọ́n lẹ́ni tó lówó la yóò tẹ̀lé. Ẹ̀yin tẹ́ wà níbi ìkẹ́jẹ́ fámìlì yìí tí wọ́n rún mú sí. Wọ́n yìí sọ lórí ikú ìwọlẹ́ni ẹ̀kọ́. Níbi tí a ti ń rún mọ́ kó àgbò ọdún mẹ́wàá lọ́bẹ̀. Wọ́n wà kí ẹjọ́ kejì, wọ́n wà kí ọ. Ẹsẹ̀ máa mi wọ́n díṣẹ́. Ọwọ́ náà délé yín wọ́n rún mú sí ọ. Ta ló jẹ ìjẹ rẹ? Ta ló jẹ nǹkan àwẹ̀ rẹ? Ta ló jẹ nǹkan sàrí rẹ? Ta ló fún ìjẹ rẹ sínú? Ọmọ ní mọ́tò rẹ bọ́ kóòtù wọn jọ rẹ nílò ọ̀kan. Bọ́ọ̀ bọ́ sàárè wò ní kí ọ. Wàbíbù náà sì. Ẹni tá yóò máa tẹ̀lé. Má ní àtọ̀ àmàràn. Prof, ẹni tó fún ọ ní solution tó ronú tí ń ṣe ara ayé, ebi ní para ayé. Tó rẹ̀ wọ́n lẹ́kún tó ní wọ́n gbádùn. Wọ́n jà lọ bẹ púpọ̀ jù. Mo kí takọ̀ọ́lẹ̀ gbé yín ẹ̀ wá sá fúnra yín. Irú ìyàwó yìí ó níbi tí ẹ ti ṣe é. Ẹ wá gbé wálé. Ojú ò tì í kí ẹ pè lọ́mọ ìlú yìí. Ojú ò tì í rárá. Ẹ gbà pọ́nmọ ìlú yìí ní Antahil lórí Hazardbad. Ẹ sọ máa lè. Wọ́n rú wọ̀lú wọlé kẹ́. Wọ́n rú wọ̀lú wọlé.
olómi ilé ẹlòmíì oní tẹ wá ti jáde sùn ẹ wá bá mi o ọmọ wọn dé wá bá wọn kò dì lọlé torí ẹ̀rọ ti koko ẹ̀ mọ́ kò sí ẹ̀fẹ́ tí wọ́n má sì kó yí yàtọ̀ kó lórí rẹ̀ ń sè kán nínú òlu èmi ìwọ lórí ibú tó ń sè wọ́n tó ń sì wá fúnra rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ tẹ́kì tó wọ́n ṣe ní ìwọ̀n wọn ní ọ̀dà lẹ̀ kí ló ló rẹ̀ ni. وحبيب الناس من أطعمه. wọ́n bá ọmọ mi sọ̀rọ̀ kí tó bá ọmọ mi sọ̀rọ̀ ẹ̀yin ló mọ̀tẹ̀ wà ní bíbẹ̀ bá kọ́ sẹ́rù èyí lọ lé yín ọlọ́run ò kẹ́yìn kò kẹ́yìn. Ọlọ́run kẹ́yìn kò kẹ́yìn. Bàbá ntọ́nà òfẹ́ jù ní kọ́jí kí wọ́n mọ̀ tó bí o. Tètè wá sí ìnáwó ní ẹ̀tẹ̀ wá sí ìyàwó wo ara kàsínà tó wá bó wà. Bẹ́ẹ̀ni ẹlẹ́síwáṣí. Ẹ̀mọ́síwáṣí kẹ̀. وحبيب الناس من أطعمهم. Pàṣẹ bàbá pẹ̀lú àti bàbá àádọ́ pa gbogbo àṣẹ òun tó máa ń ṣe káàkiri. Àwọn ẹ̀pàdé wà ní bàbá rìn. إنما الناس جميعا بالطمع. Gbogbo ẹlẹ́ẹ̀kú ni. Bàbá mi àti bàbá Abrazak. Ọ̀rẹ́ sì wá ní ẹ́. Ẹ̀gbọ́n tàbúrò. Ẹ̀gbọ́n tàbúrò. Báwo ni ọjọ́ ìgbàgbọ́ lọ? إنما الناس. Mo kí bàbá wọn ní gama. Onígàmá. Onígama. Bàbá wọn onígama. Ṣé ẹ mọ̀ tó jẹ́ rọ́bà jẹ? Ṣé ẹ mọ̀? Sẹ́mọ̀. Ẹ̀yin èèyàn mọ̀? Nígbà tí sáwọn ò ní funfun. Tí sáwọn ò ní funfun. Tí bàbá àná. Bàbá àná. Tí okùn mú okùn òwú tẹ́rẹ́ tó mú adìẹ lẹ́sẹ̀. Tó máa jẹ ẹlẹ́sẹ̀. Adìẹ wá rìn gàdégàdé. Wọ́n rìn gàdégàdé. Àwọn adọ́dọ̀ mi ní aago 5 àbọ̀ dájí. Láago 5 àbọ̀ dájú. Ìwọ́n ọ̀rẹ́ ní àjọlọ mọ́kà ni. Mo wá ní ẹ̀sùn ní. Ẹ̀sùn ní. Wọ́n ní bàbá mi ń dà wọ́n. Ń dà mọ́ kí ló dé? Bàbá mi ń dà wọ́n. Mo ṣe kábíyèsí ló rán yín. Wọ́n ní tọ́kàn rẹ bá ti bàjẹ́ ọkàn mi balẹ̀. Àfẹ́lẹ́ tí ń sáré ká fún ìyàwó wọn ṣubú àtúntò padà ìdìbò bẹ̀. الله. Ẹ̀yin tẹ́ ń kà sọ wọ́n yá àga ọlá ìdí ìran yóò ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin ọmọ látẹ̀fẹ́ kọ́lá ó nísìnyí. Ẹ̀kọ́lá ó ní sinmi. Tó bá lọ tó bá bọ̀ tó bá tiẹ̀ lọ àga wọn ò ní dúró mọ́. Ee ní dúró mọ́. Gbogbo ẹni tó fẹ́ jòkó ni yóò máa gbọ̀n ní. Torí ẹ ti dìtẹ̀ ọlá ẹ ti kàga ẹ ti kè sọ́mà kan ọ̀la. Tẹ̀sán mi tọ́lọ̀ wọn tó gbé sí ẹ̀ ṣe bí wèrè. Ẹ ṣe bí wèrè. Ẹ ṣe bí wèrè. Ẹ wá wo lónìí. Ẹ wo lónìí. Ẹ wo. Bàbá tèmi ní máa kó bàtà máa wà ní lọ́wọ́ lọ́fà. Ọlọ́run wá ní kó kú sáájú bàbá yìí mọ́. Bàbá mi ló kó bàtà lọ́ba ní ìdì àti ní jìmọ̀. Ọlọ́run wá ní kó kú sáájú chíìfù mọ́. Ọlọ́run wá ló dáa náà dé nsán lẹ́sàn ọmọ rẹ wá jẹ́. Ẹ̀sán ò lè gbé. Ẹ̀yin lè fẹ́ sàmọ́ ẹgbẹ́ ẹ̀sán lẹ́yìn jẹun. Ẹ̀sán lẹ́ ń jẹun. Ẹ̀sán lẹ́ ń jẹun. Nítorí ẹ̀ sanra mọ́ lónìí kan dá yín màmá ẹ ti sanra kẹ̀kẹ́. عليك بطاعة السلطان سرا Mokio. وجرى ما بقيت مدى الزمان. Mokio atulu se very answer. Ka ayi pe ka ma tẹsẹ. Yáyí pọ̀. Ya yi ma pọ. فطاعة من له ونهي Bẹ̀rẹ̀ ọmọ yọ sọ́rẹ́. أمان. Kálẹ̀ òkè ọgbà gàmà àbí bàbá ilé àbòtó àti bàbá wa balẹ̀ àbúrò kiri àbúrò àpọ̀ lẹ́gbẹ̀ẹ́ ládùúgbà á kó wá ládùúgbà ní ìjẹ̀rẹ̀ níjà lọ. أمان Òkè ògbà ẹ̀yà fà. في أمان في أمان. Wọ́n kọ́ lé mi lọ́nà orí máa ṣe kẹ̀mẹ́ gbà bẹ́ẹ̀. أمان Àwọn àgbà nílùú gàmà mú kí máa wí ṣe lọ. أمان Ẹ̀kẹ̀tẹ̀ wí. في أمان Ẹ̀kẹ̀tẹ̀ في أمان. mo kí máa bọ́ sí gàmà. أمان
في أنصار الإسلام أمان إسلام الدين هو هذا الإنجيل ولا تأمانني شيخ الوهاب وتنشر هو عند وكذي ولي مكيبا قد يمنيك الأماني إلا سفر وديع هو عثمان عبد الباقي الأماني إمام ẹlẹ́mọ̀sọ́ لا تأماني Dr. Lukman صفي وتنشر ẹlẹ́mọ̀sọ́ mo kí yín o وديع ọba ìwà ní òkè ọgbà àbí قد يمنيك الأماني mo kí yín o وديع ọba fásásí يمنيك الأماني سلامي فضل عرش محمود فذو العرش محمود وهذا محمد فذو العرش محمود وهذا محمد وشق له من اسمه ليجله دكتور فذو العرش محمود وهذا محمد فرضوان رضوان ومالك مالك فرضوان رضوان ومالك مالك ọkọ ìyàwó àti ìyàwó ẹsùn máa ń di díẹ̀ ọkọ ìyàwó ẹgbàgà yín ẹgbà gbé فرضوان رضوان ọkọ ìyàwó abdulkini abdulrahim àti mariam alaabila wo kí ló fẹ́ fún bàbá rẹ lórí tó ṣe fún ẹ kò sí wò mí bẹ́ẹ̀ ti bí jẹ́ kàlẹ́ bí ọ nínú ọkọ̀ nínú ilé àkọ́kù lórí ebè àbákọ́ lè gbé ọ dákọ́ ó dojú ti bàbá rẹ mo tún fi dákun kún fún ọ mo bẹ̀bẹ̀ ní ó dojú ti màmá rẹ wò mí bọ́dà ti gbé gbogbo tí àwọn òbí rẹ ní gbójú sókè má rí lọ pilẹ̀ ayé rẹ níbi tó ń lọ gbogbo ọmọ tó wá lóun ó gbé agbára bàbá àwọn lọ́lé ọkọ bàbá rẹ ní òfẹ́ kiri. bẹ́ẹ̀ ni ọmọ olówó tó fẹ́ gbé agbára bàbá rẹ lọ́lé ọkọ yóò máa wu ọkọ rẹ ní pé wọ́tọ̀ tó bá nà bàbá mi bẹ́ẹ̀ sì ni olólórí tiẹ̀ bàbá rẹ lólówó ní ìyá rẹ. wò mí ọjà tí wọ́n ń ná tó dùn yìí àtúnkò náà rẹ báyìí kọ́ ní ẹ̀pìlẹ̀. wò mí lọ béèrè wọ́n lọ gba àwọn ẹ̀kọ́ kan lọ́dọ̀ ọmọ tó bí ọ pé kí ló dé tí ò fi kú sóòrùn tí wọ́n fi lè dáta tí ò máa wọlé rẹ lọ́wọ́ oníkọ́ fi tògbésí ayé rẹ. bẹ́ẹ̀ ni sáà lè bó òwe tó wà níbi sọ̀rọ̀. وخير النساء من سرت الزوج منظرا wò mí obìnrin tó lálùbáríkà jù prof òun lóbìnrin tọkọ rẹ ń wò tí rẹ sì ń dùn ẹ̀yin omi ẹ máa wò mí nǹkan mẹ́rin lè fi lè dùn ọkọ nínú ẹni kí làkọ́kọ́ àwọn obìnrin ò dá mi lò ẹni kí ni bìnnì tí a ní tọ́ a tó bèrè bá máa ná dáadáa ọ̀sìn àrẹ máa yé fún yàtọ̀ sómi ètò wá sí ẹ̀bí ọ̀bẹ òògùn òkèlè kan olùkọ́ọ̀kù kan ọkọ̀ rẹ̀ ó wò ta sẹ́ẹ̀sì rọ́mà sí ni ọlọ́mọdé á sì fẹ́ bí epo tí yóò jí kókó ọmọ náà dámà ewu ẹ̀yà wa wọ́n sì ọbẹ̀ káyọ̀ lórí náà níwọ̀n wákàtí kan òórùn sì ní jẹ́ gbádùn wọn ò sì lọ máa jí dọ́nà wọn ò ló kọrí wọ́n kọ́ bí ẹtí ṣe bẹ̀ ni gbẹ̀rẹ̀ wọn sí indomie bá ti ń jẹ́ tí wọ́n sì wà sáyé nàìjíríà lójúrú sáà gbọ́ tó jẹ́ bẹ́ẹ̀ rí ni.
wò mí jókòó rẹ ó yọ kí inú rẹ ó máa dùn. tẹ ẹ bá arákùnrin tó lọ pé ìta dùn inú rẹ kòrò ni ó sì fẹ́ ni bàbá. òun náà ìka tó ń jẹ ọmọ 20 ni àwọn ọmọ kan ní tọ́jú yìí nítorí ara gbóyàn ní kéwò sí máa ṣe òun iṣẹ́ kalẹ̀ ọpọlọ fì ṣùgbọ́n tí ẹ bá níyàwó gidi tó bá dàrú wákàtí kan ìṣẹ́tùkẹ́ ní òkú rẹ̀ wárí rẹ̀ kí lẹ́yìn obìnrin bá ka primary assignment ẹ ti fail òde lẹ́yìn mọ̀ kẹ́ máa lọ kẹ́ máa yá gèrè sábàdà inú ilé òdùn àbí kẹ́ máa lọ kọ́kọ́rọ́ mọ́tò mọ́kọ́ lọ́wọ́ tọkọ rẹ̀ bá ní mọ́tò sí òláyé wá ni ìwọ gẹ́gẹ́ ni mọ́tò sí mọ̀ gùn. Wò dá mi lóun máa o. Wò mí, ọmọ mi ní ọ́ sí lókè. Ọ̀rẹ́ wa ni bàbá rẹ lọ́rẹ̀ tààrà. Ọ̀rẹ́ gidi. Tọkọ rẹ ó máa jẹ tó dáa. Tẹ ẹ bá rọ́kùnrin tó máa lé olóúnjẹ tó dáa jù ládùúgbò. Tí sì ń nabẹ lóòrèkóòrè, ó sì fẹ́ ni. Kì í ṣe pé òyìnbó láti jẹjẹ ní oúnjẹ ọ̀wá gbọ́dọ̀ dáàbọ̀ rẹ̀ mọ́ ni wọ́n á dáàbọ̀ rẹ̀ mọ́ ní oúnjẹ kò sí obìnrin lọ́fẹ́ ni. Wò mí jókòó ló jẹ tó dáa ẹni kí lẹ́nà kejì yóò ní ẹ̀ dáhùn tóbìnrin fi wù ní ẹni kí ni ẹ̀gbọ́n alimẹ́bàs káwọ́ sọ tó dáa sọ́kọ. Kìí ṣe pé bá múra bí ẹni tí wọ́n tú lórí dè ọ̀wá mọ̀ bíi kábàdì ọ̀wá wà lọ́ẹ̀dẹ̀ wá ṣe yẹ́lẹ́yẹ̀lẹ́ síkẹ́tì rẹ̀ wá lu lọ́nà 12 ọ̀wá lọ́kọ̀ òṣùwọ̀n àtàlẹ́ òṣùwọ̀n ẹ̀ sí ìlú wèrè ẹ̀ tó jọ wèrè. wọ́n ká irú ní sáàmà sọ̀rọ̀ tí ìzáwó ìjọba ń sọ̀rọ̀ ẹ̀. mo tún kẹ́kọ̀ọ́ ìyàwó ọ̀la pẹ̀lú ẹ̀. ومفيضته بمجيب ومشهدي. Bàbá sáré tí wọ́n fẹ́ lọ wá sí wọ́n wá sọ fún ìyàwó ìdókè ẹtì ẹ̀ múra kẹ́yìn orí ìgbàjú ọjà gbà. Because oògùn sọ yìí lómi ọwọ́ múra tí ẹ̀mí mọ́ kú lù mí. Wò mí ìwọ ní bá wí wò mí sọ yìí látẹ̀yìn aago 8 àbọ̀ alẹ́ náà sọ tó tíìkì mọ́. Fẹ́lẹ́fẹ́lẹ́ ọmọ akúrò ọmọ wọmi inú máa gbé inú máa gbé. wọ́n ká irú ní sáàmà sọ̀rọ̀ tí ìzáwó ìjọba ń sọ̀rọ̀ ẹ̀. ẹni bẹ̀rẹ̀ náà mo ń ràn yín ní sẹ́ni ń tẹ̀ iye òkú ni máa sọ́dà hàn. Wọmi ìwọ ní bá wù. Ìyá rẹ náà ń pè bàbá rẹ ló mọ sẹ́sẹ̀ lélẹ̀ yìí o. Ìyàwó yẹn ti ń fèsì ibẹ̀. Àṣekò dá kóbìnrin múra dágídàgí. Ọkùnrin fún wa pé àádálejò àwọn aṣọ rẹ̀. Oyíwọ́ oyíṣẹ́. Ọwọ́ múra dágídàgí bí ẹrú ilé. Wò mí, ọmọ gbogbo ọkọ rẹ níbi ìmúra all the time. Ẹlẹ́ẹ̀kẹta, sọ̀ngbà bọ̀ dáhùn. Sọ̀ngbọ́. Olórí anú ọwọ́ akọ ní ẹsẹ̀ parí ayé ọkùnrin ní támàkì. Kí lè bàtí ń jẹ́ náà? Wọ́n èèyàn máa wọ tí ó dùn ọkọ rẹ̀. Bọ̀dọ̀ ti gbá àwọn táwọn ẹ̀ ti ṣe wẹ̀sì weak point ẹ̀ nù. Ọtí mọ́ àsìkò tó fẹ́ kọ́ fomi nù lójú nù àsìkò tó fẹ́ kọ́ nǹkan létí eré wò mí àsìkò tó fẹ́ kọ́ gùn lẹ́yìn gàdàgà kì í ṣe gan bí igi ọwọ́ àsùnfò bí ó wá gẹ ọkọ tó bá ṣe kí ló wá sí ilé rẹ. wọ́n ká irú ní sáàmà sọ̀rọ̀ tí ìzáwó ìjọba ń sọ̀rọ̀ ẹ̀. ومن حفظته بمجيب ومشهدي. ومن حفظته. wò mí bàbá obìnrin máa bá kùnrin sí nípa ni ìrè ipa tí ẹ bá gbé ìrònú 50 wọlé tó bá ń bọ obìnrin tó dá pàdé ní támàkì
wọ́n sì gbàgbé. wọ́n sì gbàgbé. Ogun lóbìnrin bàbá. Ogun lóbìnrin. Láìláà ìlọ̀lá. Ìwòsàn ni wọ́n. Ìwòsàn ni ẹ̀. Ìwòsàn ni à. Kí lẹ̀ o? وخير النساء Wọ́n lè bá yọ̀ mọ̀ mi. صارت الزوج منظرا. Wo mi? Tọkọ rẹ wà níbi iṣẹ́ kó máa rántí kọ́ wà nílé. Bẹ́ẹ̀ni, ó mọ rántí rẹ̀ lé. Yorùbá ní àṣọ kìíní kẹ́ni jọmọ̀ mi gbẹ́ náà. Bẹ́ẹ̀ni. Tẹ̀bọ́ lómi tó dùn yàn nú. Tọ́ba ń dágbére ọ́fíìsì. Kọ́ tó débi iṣẹ́ wọn pè bí ẹ̀mẹ̀wá. Bí ẹ̀mẹ̀wá. Ẹ̀lú ẹ̀yìn jẹ́ sọ́wọ́ dáadáa. Ṣé kò sí problem? Ọ̀la pé happiness bàbá kú nílé. Bẹ́ẹ̀ni. Bàbá láti jọ ẹ̀. Láti Sàkàríyà. من يحفظ في مجيب ومشهد. Omi ọmọ wa ni ẹ̀yin mi sábẹ ní náà àwọn ọlọ́pàá ló gba tiẹ̀ mo ní ó ti gba tiẹ̀ Ó ti gbà tiẹ̀. ọ̀dọ́ máa kó tọ́ sẹ́nu Ọ̀lẹ́mọ̀ kò tó sẹ́nu. ọkùnrin wa sùn tì ọ́ Ọkùnrin sùn tì. ara rẹ̀ wà máa gbé fúkẹ́ Àbí. ó wá náà tó sùn tó kú Ó dàgbà tó sùn tó kú. ẹ̀ ń gbé ayé cat and mouse Bẹ́ẹ̀ni. bí ayé ọ̀fun Àtòlù. àti mùsù nínú ilé Nínú ilé. kò sí kọ́ńkọ́ wọṣọ nàbà robo tó bá dọ̀wọ́ délé kọ́ máa yẹ lọ kọ́ máa yẹ bọ̀ Tálejò lé wá mọ́. tálejò lè wá mọ́ tẹ̀sí tẹ̀nà búlù Ẹ̀tànà búlù. kí ni ọkọ̀ ló máa dùn pé yé bí ìbá ní pa àláyé èyí tó ń tòkó jì kí lè mọ̀ tá à ń fẹ́ lára yín gan kí lè mọ̀ tá à ń fẹ́ ìdùnnú là ń fẹ́ lára yín tí o bá sí ìdùnnú náà kò sí ìgbéyàwó mọ́. Ee sì gbéyàwó mọ́. Wo mi ọkọ rẹ fẹ́ dùnnú lára rẹ Wọ́n fẹ́ dùn ó wá fún lọ wá fún. Wá fún. wá fún Wá fún. tí mo kéèyàn éèdì omi nǹkan mẹ́ta ni Nǹkan mẹ́ta náà. jẹ̀mẹ́ ẹ̀ ní kíkà kọ́kọ́ Aláàkọ́. ẹ̀ dẹ́mi ló ṣé ó hàn mọ́tọ́ kóbìnrin kó níwọ̀ra jọkọlọ Ọ̀rọ̀ àjọkọlọ. ọ̀bọ̀kọ̀ rẹ plan bí ó ṣe kọ́lé bí ó ṣe ralẹ̀ sí àbíkó oúnjẹ òtí tó oúnjẹ òtó oúnjẹ òtó ọ̀sìn mú ẹja kan pín méjì ọlọ́dún ẹ̀sẹ̀ tọ́wọ́ ojú dídí ẹja mẹ́ta bẹ́ẹ̀ bá kẹlẹ̀ ṣe bẹ́ẹ̀ kọ́ wọn máa lùsì obìnrin. وخير النساء صارت الزوج منظرا. Wo mi anábì kúkú níjọ́ kan kò wá wọlé ìyàwó rẹ ní kí ló dé ó lẹ béèrè nǹkan tí ń ní Ẹ béèrè nǹkan tí ì ní. ẹ sì pé ní ẹgbẹ́ fàyè ní mi la wo mi bàbá rẹ ti ga kò sí ní wálẹ̀ mọ́tì ìlọ́lẹ́fù bàbá rẹ lára ọkọ rẹ ṣé ìwé Yorùbá tí mo sọ mọ́tì ìlọ́lẹ́fù bàbá tó bí ọ lára ọkọ rẹ wá sí lẹ́fù ọkọ rẹ wá bẹ́ẹ̀ náà kó jẹ oga kó dà kó ju bàbá rẹ lọ. tó bá ga tó ju bàbá rẹ lọ àjèrè yín kọkọ rẹ ní bá ga ilé àná yóò ṣe nǹkan sí ṣé bẹ́ẹ̀ kọ́ torí àfẹ́kẹ́ máa gbowó oúnjẹ nílé wa ọkọ rẹ náà tó ga. ṣùgbọ́n má tì lọ́lẹ́kùn bàbá tó bí ọ ní sẹ́wọ̀n wo mí dáadáa o bàbá rẹ èyí sẹ́rù kékeré o wo mí o ẹ̀rù tó ní mọ́sẹ̀ tó kọ́ náà ní o àmọ́ wọ́n má tì lọ́lẹ́kùn báyìí padà wá sí lẹ́kùn ọkọ rẹ kódà mẹ́rin lẹ́kùn bí ẹ ṣe tọ́ ọ bí ẹ ṣe tọ́ ọ ó ga kọjá rẹ́dẹ̀rẹ́dẹ́ ìwọ sàláríyà yìí. Wo mi padà sí lẹ́kùn ọkọ rẹ báyìí yóò wá ga tí ó hàrà tà nínú ayé. Àmín. ومن حفظته béèrè ẹ̀kejì. في مجيب ومشهد. Ọlọ́run lè dín ìkún òbèrè ẹ̀kejì. Ẹ béèrè torí Ọlọ́run tí máa mú kóbìnrin ó sẹ̀ sí àlùkádọ̀. Tóbìnrin bá ti lè bínú jù yóò sì ṣe o. Kò ṣe páà níta máa o, kábíyèsí. Kò ṣe páà o. Tẹ́lá lóbi tí torí lẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ dáta lẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ kò tí ì ṣe àgbákò rí mi o. Mánéjì ọkọ rẹ. Ẹ̀yin obìnrin tí wọ́n ń bí ẹni náà. Sọ̀rọ̀ ìdá gidi sún ọdẹ báyìí. Sọ̀rọ̀ àbọ̀ rí. Ẹ̀kẹta. Ẹlẹ́ẹ̀kẹta. Prof kò di
ìwé mo fẹ́ kẹ́ ṣe níwèé jáde. Kẹsẹ̀ níwèé jáde. Tí ilé obìnrin ní ọkọ lónìí ìjọba ètò ní kíni? Kétó ni. Dábí lónìí. Kétó ni. Mo fẹ́ kẹ́ dábí lónìí dáadáa ni. Kí n lẹ́tùn àá. Ádámù náà. Àwọn obìnrin wọ́n di ọkọ sínú kò sámójúkò wọn lónìí. Sámójúkò wọn lé ní. Wọ́n ń gbẹ̀san. Ẹ̀ka ẹ̀jùkọ́ wà lẹ́bí bẹ̀rẹ̀. Ẹ̀dàkùn torí Ànábì Muhammad. Ẹ̀dàkùn torí Ànábì Muhammad. Wò ní obìnrin tó bá lóun mọ̀ ìgbẹ̀san lára ọkọ. Lára ọkọ. Ọ̀rọ̀ yóò dojú kan. Ọ̀rọ̀ yóò dojú káyìn. Wọ́n ní ká fi ìwà ọkọ ká fi ṣe sàárà ní kálíbà jèrè. Kálíbà jèrè. Ọkọ rẹ̀ sì ọ̀rọ̀ wa lọ ní dáná. Ọlọ́run ní dáná. Sọ fẹ́ gbẹ̀san ni wọ́n lọ kẹlẹ̀kùn ní sáà yìí ní fùfú. Wọ́n fẹ́ pè rún. Obìnrin yóò dáná. Ó sì kò lọ́bẹ̀ ń san. Obìnrin tó máa lè gbẹ̀san lára ọkọ rẹ̀ ẹnu ọmọ rẹ̀ ò ní tọrọ. Gbogbo àtẹ̀yìn tá a lọ bẹ gbajá yìí, iye ẹ̀gbin tí ìyàwó àjẹ lábílá àlùbáríkà. Àwọn tí ìyàwó dákẹ́ fún bàbá wa là ń sọ̀rọ̀ láyé lónìí. Gbogbo tí ìyàwó fún bàbá wọn lésì lọ́nà sáyẹ̀ tọ̀wọ́ wọn. Gbọ́dọ̀ nǹkan lọ́kọ̀ rẹ sọ, ọ sì budi sínú. Ẹnà ẹ̀jíkò, abala sísọ bíi ilá, abala dàgìrì. Síyọ̀ èèyàn ni wọ́n sọ fún mọ́fì olórí ibú ìráyìn ìlówó lọ. Kí ló àṣẹ tó tó bá wọn? Gbọ́dọ̀ tí ní gbogbo eku burúkú yìí. Ọkọ̀ rẹ̀ fi wá káàsù bá àfẹ́ kò lè wọlé pé ẹ káàárọ̀ mọ́sálásí ló gbà sálọ. Wọ́n lé mi lóde onílé ń gbóná. Ọtí sàgbákò nìyẹn. Ọmọ mi, Mariam, má fèsì o. Kọ̀sìnrátù àlìfáàrí. Wọ́n lóbìnrin tí ó lálùbáríkà. Ẹnu rẹ̀ kúrú sọ́kọ rẹ̀. Onímọ̀ ẹgbẹ̀sán ọ̀rọ̀ sísọ. Ọkọ sùn tí ọlọ́gbọ̀n tó jọ pílò nípàkọ́ rẹ̀. Dìde wọ́n ní bá sọ̀rọ̀. Dìde ọkọ ní ìjọ ní sùn. Yóò sùn. Bí o bá sùn ọmọ rẹ̀ ò ní sùn. Ẹ̀yin obìnrin tẹ̀ wá ń bí tẹ̀ ya sọ̀rọ̀ kò. Ó lọ bí lórí méjìlá ìwó lọ jèrè. Ọkọ rẹ̀ tọ̀ sí lọ fẹ́ dàrá àwọn ti kú ó ti fi ọ̀dẹ̀ sí òsì ayé. Ẹjọ́ máa yí lọ ìwà tọmọ rẹ̀ wá ti bá tiẹ̀ lọ rọrùn. Ó lọ gbàlùbáríkà lọ ó kú yà. Kọ̀sìnrátù baytiha. Wò mí mọ́nà àtòlé rẹ̀ gẹ́gẹ́ ní ìsìn ìjọkọ̀ lórí mú mi. Obìnrin tó bá ti fẹ́ tó lé ìjọkọ̀ lò ní ráyé tó. Jí ó mí ẹ̀yin obìnrin ẹjá mí. Wàhálà pọ̀. Ọlọ́mọlẹ́lẹ́ lọ kí abọ́ tó tò sínú yàrá lẹ̀ wò. Ó wá dé ayé àwọn kan máa ti dá tán. Ọkọ̀ ló fẹ́ kù. Tó bá gbé ọdún wa lóyún ẹ̀sìn. Oyún tá a dé tà àfọwọ́ tó sì kó mọ́. Sábọ̀ lórí ilé ọmọ ẹni. Àmọ́ ọmọ tí wọ́n bá lù kó tó lálùbáríkà. Kọ̀sìnrátù tarifi ilẹ̀. Rẹ ojú rẹ wálẹ̀ sí ọkọ rẹ. Jí kó gbádùn rẹ kó tún máa fi ọ̀tọ̀ ọ̀rọ̀ pé Ọlọ́run láti kìí àmọ́ lójú tí ó tún jẹ́yàwó mi. Àìní àkúrẹ́ àkọ́rẹ́dì. Sọ tẹ̀lé mi ọmọ mi. Sọ́yìn mi nílẹ̀ tẹ̀lé mi. Gbọ́ wá sí. Àgbọ́wọ̀ àbí àgbọ́síyé. Máa dẹ̀ máa. Onílẹ̀ yìí padà. Torí ìwà tẹ̀ ń wù ìwà pákòlè ó kú kíákíá ni. Ṣẹ́ẹ̀sì lè méje tàn yín. Gbogbo omi tó ti wàhálà pa ọkọ rẹ, ọmọ ló jogun wàhálà. Ẹ jẹ́ farabalẹ̀, èyí lè kú lẹ́kú kẹ́yìn kìí ṣe pé. Àmọ́ náà já lò yín kó ká tó lọ. Ká bẹ́ẹ̀ lẹ́yìn lẹ́nu mọ́ káyìn ló máa rẹ̀ báyìí kí wọ́n fún bàrà dín. Ká wó ní tààrà ká máa lọ. Ọmọ mi, Abdulkini, wò mí. Bísókè ní ọbẹ̀ rẹ̀ tó náà fẹ́ gbéṣẹ́ fún ọ fẹ̀yìntì. Mọ́tì sí yọwọ́ fẹ̀yìntì dáadáa tó náà fẹ́ fún ọ lókòrò. Lọ́kọ̀ fẹ̀yìntì mú sọ fẹ̀yìntì. Bá fẹ̀yìn rẹ̀ tì kọ́ bí ó sì fẹ̀yìntì. Ọ̀kàrẹ̀ ọ̀fẹ́ gbaṣẹ́. Ọ̀fẹ́ wọ̀jọ wa. Wò mí àwa lè dán lẹ́kọ̀ọ́ tó dáa ti ní gbogbo ọ̀rẹ́ wọ̀.
The first class general ni. Ṣùgbọ́n ẹ̀wọ̀n mi dáadáa. Wo bí dáadáa. Látara ọmọ kẹta bá bà nínú jẹ́ gbogbo rẹ̀ lè máa sunkún. Allah. Ojú rẹ̀ lọ rí. Ojú ìran lọ rí un. إذا كنت في Bàbá. هدي الأئمة راغبا Wo tó bẹ́ kí wọ́n ká máa lọ lẹ́yìn. فوطن على أن تنتهيك الوقائع بنفس وقوع. Wòmí ọkùnrin máa bọ̀wọ̀ ìyàwó ẹ̀. Ọkùnrin máa bọ́ ìyàwó ẹ̀. Ẹni lọ́nà wo? Lọ́nà wo? Prof. Hajj Razak. Obìnrin ò fẹ́ kéèyàn kú láàrin èèyàn. Yóò fèsì. Yóò fèsì. Obìnrin burú jù bá lọ. Bẹ́ẹ̀ ló bá sẹ́gbẹ̀rún lọ́wọ́. Ó wá lè fèsì fún ẹsẹ̀ wá lọ kúnlẹ̀ ẹ̀dọ̀ ní yàrá. Má bínú ẹ̀ kan. Wọ́n rà pé tí máa ti bínú ìrìn náà tẹ̀lé ṣe. Ó yẹ̀yẹ́ rẹ̀ gbénu. Bẹ́ẹ̀ni, wọ́n ti mọ̀ àwọn obìnrin. Ọ̀rọ̀ tá a sọ sóbì ní yàrá tí ó máa sunkún níbi bílò. Tá a bá sọ sí láàrin ta, yóò nàró máa lọ́wọ́ ni. Yóò nàró. Adékìlẹ̀ mi. Kílẹ̀ ń bá mi sọ. Wọ́n sì ní ń bá sọ̀rọ̀ ẹ̀gbẹ́ fún ọ ní òjé kan tó bèrè fẹ́. Bẹ́ẹ̀ni, òjé. Tí àwọn rẹ̀ bá ti ń bí ọgbẹ́ ẹ̀dá kùn tètè gbé dìde. Tètè gbé dìde. Ọdún òtó Yà wà. kò tó bá màá kíá. Tó wá yẹ nàró fúnra rẹ̀ padà. Ayé oṣù ọ̀. Adékìlì gan. Kí ló dé? Kìí ṣe. Òun bí ọlọ́gbà ṣẹ́kọ̀sùn. Ṣẹ́kọ̀sùn. Àbùkù kan lú ẹnu. بنفس وقوع Bàbá àwọn bàbá àwọn. عند كل كريهة. Wo bí tọ́ba ní tọ́kàn rẹ̀ kọ̀ lọ́dọ̀ ìyàwó rẹ̀, kò sẹ́ni ó gbé tà fọ́lọ́. Bọ̀wọ́ rẹ̀, bọ̀wọ́ rẹ̀. Bọ̀wọ́ rẹ̀. Àtúrà yìí, tá a bá wo aṣọ fún ìtọ̀wọ̀ epo wa kan sí, ọ̀ọ́fọ̀ ni àbọ̀ fàyà. Ọ̀ọ́fọ̀ aṣọ ni àbọ̀ fàṣọ ya. Ọ̀ọ́fọ̀ ni máa fọ́ níbi tó kó bá kan sí lára rẹ̀. Má fàyà o. Wọ́n fàyà o. Oyege. Fúnlẹ́lẹ̀ kejì, ìdáwó kejì. Ìdáhùn ẹlẹ́ẹ̀kejì. Aṣọ tó wọ̀ àtòdì àtòjú sọ́ọ̀lẹ̀ yòókì kò lára ojú àwọn. Rárá, ọwọ́ òjì ọwọ́ ojú àbí obìnrin positive and negative ní ẹ́. Tó wá ní positive faramọ́tọ́ bí negative lè máa wọ́ lọ yóò padà tó yí padà díẹ̀. Tábàlà fẹ́ yọ òjì kúrò lára ojú àbáyé aṣọ jẹ́. Àbáyé aṣọ jẹ́. Fún lẹ́lẹ̀kẹta, à ń ṣèlú òfin ọ̀rọ̀ bóyá ọtọ́ ìrọ̀lọ́wọ́ tó yà ó fi àná. Wò mí left àti right. Ọ̀tún àtòsí. Tó pàdé lára àdúgbò ẹ̀kọ́ sáré yọ left kò lára right. Dàbí ló dákè. Tábà yọ kí la ṣe fara. Àbàrà jẹ́nu. Òun náà ní left rẹ, òun náà ní right rẹ. Nítorí tó bá sì ṣe left kì í ṣe ìpín ní òsè. Nítorí tó bá ṣe bí right ló dáa nà. Ọwọ́ òsì náà wúlò àfi yọkùn, àfi yọkùn, àfi tábà. Bá a ṣe lọ́wọ́ òsì ní tó àdéfọ̀ fún tábà tó lú ẹ̀ bàjẹ́ nù. Méjèèjì yóò mọ̀ ṣe fún ọkọ̀. Ọ̀yẹ̀gẹ̀ ọ̀tọ́yàwó ni ọkọ ìyàwó lórí rẹ pé. وقلب صبور Wò mí lẹ́yìn àrùn dọ́kítọ̀ nù. وقلب صبور Ọwọ́ fi sùúrù bá lò. Wọ́n fi sùúrù bá lò. Kí láyè ṣàdúrà. Ọdún kí ló jọ ní sùúrù? Kí ló jọ ní sùúrù? Ẹ̀yọ́ ọkùnrin ẹ̀ béèrè. Prof kí ló jẹ́ ní sùúrù Suleiman lọ́kàn? Àmọ́ ẹ̀nà. Kí ló jẹ́ ní sùúrù Ajabata? Ajá Abdulrazak. Kí ẹ̀ bí mi? Ẹni kí ló jẹ́ ní sùúrù? Kí ló jọ ní sùúrù? Nígbà tí ìyá ńlá wa àwa Ìyálà wa. tó jẹ èso Tó jèso. ẹ̀kọ́ tó sí mi. Tó jèso. Gbàrà tó jèso fìyàm ẹ̀jẹ̀ jáde lára rẹ̀. Bẹ́ẹ̀ni, ìjẹ́ jáde. Ọlọ́run lẹ́jẹ̀ tó jáde àdéhùn mẹ́ta náà bá pàdé lẹ̀. Àkọ́kọ́ Aláàkọ́. ń tà máa fi ro kíká tó ṣe ó ti bẹ́jẹ̀ wálé. Ó bẹ́jẹ̀ wálẹ̀. Kóbìnrin tó máa ń sẹ̀ àmọ́ Tó wọ́n ṣe àmọ́. ó di ọdún tọmọ rẹ bá gbọ́n tó 40. Lójú ọdún. Tọmọ rẹ bá ní máàmì ẹ̀jẹ̀ bí ajẹ́ gbà ní ìsìn bàbá rẹ̀ sí rè. Bẹ́ẹ̀ni, ìwọ náà ní. Sọ́dọ̀ àti ọwọ́ sọ fún ìwọ náà lè tàn ní wéré bàbá rẹ̀. Ìwọ náà lè tàn ní. Ọmọ làágbẹ́ sí ìyá rẹ̀ káyìn lóde gbọ́ràn. Yóò jó gbọ́ràn. Tẹ̀wọ́n lómi tó sí èrè dáadé ẹ̀dí ọmọ rẹ̀ sí. Báyà rẹ̀ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n ti Láti ní máa ń bẹ̀rẹ̀ adé tòótòótòótò. mú wọlé lọ. Ọ̀kadì ọkọ̀ rẹ̀. Tó bá ṣe èyí lákìsọ̀kù tó wà ní pátánù ní ìdálò.
ìwọ lọ lẹ́tà mi ẹ̀wọ̀n tó tà fi ní sùúrù kọ́ mo tó lè kọ̀rẹ́tì yẹ. tó bá ṣe pé obìnrin máa gbọ́ràn ni ní dàgbà náà tó bí alẹ́nu awọ̀. ọmọ kọ̀ọ̀kan ló dàgbà bá wa rẹ́nu òun láì fi rẹ̀ yára gbájá a ní láì fi ni. sọ̀rọ̀ ọmọ inú wa gbọ́dọ̀ máa ń àní tó ń gbọ́ yóò wá wọlé lọ́gbà náà. ìsùúrù tá a nínú ìwọ ni ń bá sọ̀rọ̀ ẹ̀ obìnrin gbọ́ràn o wọ́n máa yọ ọjà aṣọ àǹkárá ni bẹ́ẹ̀ fọ́rọ̀ ló lè green ọ̀nà lè pa yẹ́rìyẹ́rì ọ̀túnla ó lè tún ṣe gbòò sùúrù ni obìnrin tí ì bá ní sùúrù kódà kò lè bá yàrá ẹgbẹ́. ìyá tó bí inú yóò mọ tírísì lẹ́jọ́ ọkọ rẹ ni àdìgbà náà tó wá kọ́ ọ̀wà ní bàá mi ti gbọ́ náà kọ́. wọ́n ní ń bá sọ̀rọ̀ yìí o lọ ní sùúrù tààrà o tọ́ba náà ọkùnrin ti ń dá sa pé àwọn ẹ̀yọ́ obìnrin jẹ́ bí sìgá ibi jìgá obìnrin yóò pọn akẹ́ yìí mánéjì tó wà lọ́wọ́ rẹ̀ ni èmi máa ń ṣàdúrà kan lójoojúmọ́ ọlọ́run ṣì ń gbà gbogbo àgbà jáde mọ́tò ó pè mí àtòmí parí ìjà ń yà bẹ̀ ọ́ ni náà tí ògbọ́n tó yẹ tẹ́tí fẹ́ káàrọ̀ sùn tẹ́lẹ̀ wọ́n rẹ̀ bá ṣe lẹ́nu bọ̀dọ̀bọ̀dọ̀ sí náà tí wọ́n àṣìká àwọn tọ́rọ̀ ti dùn wọ́n máa fẹ́ lẹ́nu ẹ̀ kí yá bẹ̀ ọ́ ó yá ju kí wíìrì ó jẹ́ ìrọ̀lá láti fi lọ́pọ̀ lórí jẹ́. ọ̀kálí bí sọ́búrì wà wá fi sọ́dìrì máa ní ọ́. bàbá alọ́tàtọ́kọ̀ ànífọ́láyà ti sọ̀rọ̀ ni wò mí asẹ́pọ̀ tiẹ̀ ló ń fẹ́ báyìí kẹ́rì ò lè bá tiẹ̀ ìwọ náà mánéjì ayé rẹ tọ́jà òfin lórí ọ̀sọ̀rọ̀ ṣùgbọ́n mi dáadáa wọ́n sọ̀rọ̀ obìnrin ní ká o àwọn tí ó gbọ́ onímọ̀ náà kó pẹ́lẹ́ rẹ kéré tó lórí ibú rẹ̀ rí fẹ́ dàbí mo ti dà olókùnrin tó lọ́wọ́ tóbi tó rejò wọ́n ní bàbá ẹ̀gbádùn mo fẹ́ jẹ jò tẹ́ bá ìdẹ̀gbẹ́ lọ ejò tó sẹ̀rọ̀ ní ìjẹ aláàrẹ̀ ìdí méjì dàbí mo ti dà olókùnrin tó lọ́wọ́ tóbi tó rejò kò jàmàlà àti ẹ̀gì olùsílẹ̀ wọn jẹjò tẹ́ bá ìdẹ̀gbẹ́ ètò lọ ìdájí ilé tó sàn aláàrẹ̀ ìdí púpọ̀ wọ́n bọ̀rọ̀ lọ wèrè sọ́gbọ́n tí mo wí àwọn oníwèrè àti pẹ́yàwó rẹ̀ lẹ́jù àti sekiri kan jù ló sí kálukú bàdá bẹ́ẹ̀ ní kò lè sọ́jà lè. kódà bí mo ṣe dúró yìí mo kọ́ mọ̀lẹ́bìrì bá dásọ̀rọ̀ ìyàwó mi tó bá ṣẹ̀ ẹ wá sọ fún mi ní bàbá mi. òfin ni mo ti kọ́ kalẹ̀ èmi ló mojú kò mọ̀ ẹ́ rí mo mú wá ẹ sì lè pè múlẹ̀ kẹ́ máa kàrà sùn ẹ sọ fún mi ọkọ rẹ kí n fà jánu rẹ ni mo lè jánu rẹ lọ. There's a family kan tẹ́kọ̀ ní síà ńlẹ́ rẹ̀ ìyàwó kìíní bí ẹ o ti ń dùn ọ́ ni wọ́n máa sọ ìyàwó rẹ̀ sí ọ ọwọ́ àpàtì rẹ̀ ti sọ máa jẹ́ ní ọkọ ọwọ́ àpèkó rẹ̀ ọtún pé gbogbo wèrè mọ̀lẹ́bí rẹ̀ wọ́n bọ̀ lé lọ sọ fún ọ láàjà láàjà tí àjà ọwọ́ àpè wèrè dọ́kọ̀ ọbọ̀ lásọ̀rọ̀ ìyàwó rẹ̀ wọ́n bọ̀ lé lọ èmi fọ̀rọ̀ ìyàwó mi lọ. We disagree to agree. I dey disagree àwọn ọmọ alẹ́ yẹ yóò kí ní padà kí toróbì ló padà pàdé ọ̀gbẹ̀dẹ̀ ibi ni ọ̀ọ́dẹ jẹ lọ́jọ́ mẹ́ta ṣe mọ̀ wọ́n rẹ̀ yóò wà níjọ́ kẹrin ìyẹ ọmọ adájọ́ ẹ̀jẹ̀ ká yóò ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó kún fámìlì kò mọ̀ jẹ látàná ìyá jẹ́ ọgbẹ́nu bọ́ọ̀ bá já màlà yóò dàgbóná bọ́ọ̀ jẹ ráìsì yóò dàgbóná àlùkò ọmọ kú ẹ̀. obìnrin sì burú ju àlọ́ láàyè mẹ́ta. Láyé ìṣàdúrà ẹni kí láyé àkọ́kọ́ kálejò bá pọ̀ obìnrin ìṣẹ́gbẹ́ wa àlejò ló pọ̀ láti bí débẹ̀ kò ní tijú o a tún lọ́jà o ló àtẹwọ́ tọ́ba rí àdúgbò ti sọ lánàá nù. ọ̀sìn ní bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó àlejò wọ́n sì máa gidi mú owó lọ́wọ́ máa kọ́ra. owó tó ọkọ sí ilẹ̀ yìí fíìtì sọ́mọdé wíkẹ̀ndì dábì lóhùn níbi kọ́mìtì ìjọ alọ bro kí wéèrè òun bá gùn à òmìnira ti àìrẹ̀
yóò wá lọ́sẹ̀ pọ̀. Mo ní tẹ́ lọ ẹ̀rọ òkè ọ̀gá kílẹ̀ ń ṣe mẹ́ òun kọ́ni lọ́wọ́ ni òun kọ́ni lórí bá ti máa kàlẹ́ ọ̀rọ̀ lọ́wọ́ ara rẹ̀ òun mi kàlẹ́ lọ. Ní because lóòrù kò sí lọ fẹ́ lọ mọ́ ọwọ́ ayé ti tì ọ́. Wọ́n ayé rẹ̀ tẹ̀lé mi jèrè yóò wá ní dúdúdúdú owó aṣọ tí mo bèrè ń kọ́ rárá chẹ́ẹ̀kì mo fẹ́ gbé àdúrà ní nǹkan. Because nígbà náà ọ̀sán náà fún ayé àtàkì àmọ́ àbíkọ́ ráàyè láàdì ní tábà bọ́ọ̀ bá sọ̀kalẹ̀ kó sí ọ́. Èmi sọ̀rọ̀ pẹ̀lú experience yìí bá ọ̀nà kẹta tó bèrè nígbà sẹ́gbẹ́ wa jẹ́bẹ́ ẹ̀ ní kíni ẹ̀ẹ́dẹ́mi ló dáadáa obìnrin ju àná mi kò fi ọmọ jẹ wá níyà fẹ́fẹ́ gbowó lọ́rọ̀ tó fún lówó yóò wá ní máa sọ́kọ́. Àwọn ọmọ àgbà ńlá lórúkọ sùn nínú lórí ohun yóò náwó wà láì bọ́ kó sábẹ́ yóò gbowó lọ́rẹ̀. Tètè máa fún kó tó jalè rẹ wọ́n ní bá sọ̀rọ̀ ọmọ tó ọ̀gá fún lówó kó mọ̀nà tó gbẹ̀gbà. Kí ló ń ṣe wọn kùnrin tó wà níbi tó ń dé ìbànú sùn? Ó wá ń dakùn lé ibi tó kó sínú. Olùwọ́n bí ẹja ìbọn àti lónìí. Àti wọ́n á yí lórí bẹ́ẹ̀ ni. Ibi tó wà kó lọ yóò fà bẹ́ẹ̀ rẹ lọ. Ìwà mẹ́ta ló ti ká fún ọ. Má la ahun. Abdulrahim máa ń fún ní tó ọba rí. Bá yẹ bàbá Alẹ́sàánù fi wà. Káṣí dáadáa sóbì lásìkò tó ní ìdìbò. Káwọn ẹni tó fẹ́ òtún 1,000 lọ. Má jẹ́ ó ti ìdágírí lọ́ọ̀bì fún kò ní níyì mọ́. My lord, wà lẹ́ẹ̀ 2,000 naira. Ó rẹ obìnrin lẹ́rú. Lọ́tíkì ìbọn bí kún. Bàjẹ́ tẹ̀lé ní ká lọ. Náwó síta díẹ̀ kan. Inú ló wà dùn. Èmi nìkan tán. Mú 500 kékeré kan sí ìmọ̀ púpọ̀ yìí náà. Ṣé ọ̀fẹ́ mu yí gọ́ọ̀tì? Mo yí. Lọ́dà 2,000, ọ̀ sì sun ayọ̀. Èlò 2,000. Kìnì bọ́ lẹ́rìn. Àwọn ẹni bílí. Ṣé àdìmọ́ mi kò lọ wí? Ọ̀kọ́ ibi sọ̀rọ̀ rí. Ẹ wá ṣé ẹ rántí bàbá tá a jọ sun yàrá pẹ̀lú aláàjì wa aláṣẹ́rì? Àwọn rántí lọ́ba gẹ́mọ̀ yìí. Àjọṣe yàrá pẹ̀lú àwọn náà ni. Ọ̀kọ́ ibi sọ̀rọ̀ rí. Wà á fi sọ́dìrì máa ní àwọn. Ọ̀kọ́ ibi sọ̀rọ̀ rí. Ẹ̀jẹ̀ sàdé àtàbájú ó sì tún wá lù í. My lord, Alhaji Agba. Adabiyatun, My lord, abariyatun, min shaykhina tajil adab. my lord, Adabiyatun, abariyatun, min shaykhina tajil adab. ẹ̀jẹ̀ Alhaji Agba ló. La tansa aslaka ya fata. My lord, tí mo ní sọ̀rọ̀ lọ́wọ́. Ilmani la man tantasib. Ẹ̀dàkùn gbọ́dọ̀ bẹ. شيخ اللبيب الألمعي Mo fẹ́ ṣàdúrà rẹ wọlé o. أصل الوصول بلا رياب. Bẹ́ẹ̀ ká ń sẹ̀lẹ̀ ọkọ àtìyàwó. Àwọn ẹ̀rọ yìí lọ́wọ́ níbí ni. Nítorí ojú ọjọ́, Wòmí Abdulrahim. Nǹkan mẹ́ta tí mo lọ gbọ́dọ̀ ṣe. Tí mo sọ fún ọ. Wòmí. Mọ́rùn bọ́bẹ̀ tó ní láárí ni. Mọ́ tìrìtì ẹ̀ pẹ̀lú bàbá rẹ̀. Ṣe déédéé tọ́nà bá fún ọ. Ẹja lọ ọbẹ̀ náà. Ọ̀nànú. Wòmí. Kí ló fẹ́ tí bàbá rẹ̀ ò ní? Bàbá rẹ̀ kọ́ lọ́kọ́ rẹ̀ o. Bẹ́ẹ̀ni, bàbá rẹ̀ kọ́ lọ́kọ́ rẹ̀. Wòmí. Gbogbo lẹ́sùpọ̀sì gbogbo tó fẹ́ jẹ́ láyé. Ọ̀dọ̀ rẹ̀ ló wà báyìí. Ọ̀dọ̀ rẹ̀ ló wà Bàbá báyìí. rẹ̀ ti tọ̀. Bàbá rẹ̀ ti rèé. Wọ́n kàn mọ́ sẹ́kùn mi. Ọmọ sẹ́kùn níbi tí ẹ̀rọ rẹ̀ dé. Má wàá dá ojúṣe padà sọ́dọ̀ bàbá rẹ̀. Gbogbo ọmọ tó bá torí owó fẹ́ yẹn. Bí bàbá rẹ̀ ní láàrí, òní wúlò tí èkú.
dádì ti gbé ìwọ ni dádì rẹ̀ máa dádì rẹ̀ lọ́kọ́ tó máa dádì rẹ̀. kó máa dádì ẹ̀ lóko tó máa dádì. bẹ́ẹ̀ ni má dá padà sọ́dọ̀ bàbá rẹ̀. má dá padà. déédéé tó bá tún wá lágbára mọ́kì bàbá rẹ̀ ní tó máa ṣe fún un kí ọ̀gá rẹ̀ máa ní mo jẹun ọkọ ọmọ mi late Abíọ́lá ṣe kíní kan tó yẹ pé ẹnìkan wà tí ó lọ tọrọ owó lọ rẹ níjọ́ náà lọ́hùn late Abíọ́lá fún ní 10 naira 10 nígbà náà ó wà lọ ra báírò nínú 10 naira Abíọ́lá wa ní wá ní àyín kí ló dé wọ́n lu gbọ́dọ̀ tí máa bí tẹ́lẹ̀ fẹ́ kọ chẹ́ẹ̀kì máa yá báírò ni wọ́n ní pé bẹ́ẹ̀ ṣe lówó tó lówó báírò mo wá ní kí n fún ó sì kọ́ 1 million fún pé iṣẹ́ tí báírò kọ̀kọ́ ṣe láyé ó sì fún 1 million naira ẹ 1 million tó náà ó ní ọ̀tún tó sì mọ́kì bàbá rẹ nílò ní fún tí ẹ bá ti ń dá ojúṣe padà sọ́dọ̀ bàbá ẹnu rẹ̀ ò ní káyàwó rẹ̀ mọ́ àti pé ìjọba alé rẹ pálọ bàbá rẹ ó ti máa decide fún ọ. ọ̀gbọ́n báyìí tí ilé bá tún wá dé bàbá rẹ ti ra màálù ó ti ra gbò ó tún wá ra bí àkùkọ mẹ́rin dádì ẹ̀rá di á máa dùn ẹ̀fẹ̀ yìí náà fún àpò jẹ́ǹjẹ́ ọkọ ọmọ mi. lónìí kárí àwọn ọ̀dọ́ wọ́n máa sí àwọn ọmọ lù torí bàbá ìyàwó ògùn ọ lówó tó a bá fẹ́ mo lò sí náà sọ́ọ́ jẹ̀jẹ̀gẹ́ lọ. wọ́n ní bá sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ rẹ ní òun bá sọ̀rọ̀ ó yẹ kó ti jù báyìí lọ́kẹ́ kí ni dádì wò dádì ó yẹ kó ti mí sí ẹ la fi dádì rẹ pẹ̀lú ọmọ tó bí ìrìnrìn àjò ayé rẹ bẹ́ẹ̀ bá dì máa fò mọ́ yóò jábọ́ lórí igi. Gbọ́dọ̀ tí mo wí. Wọ́n ló ṣẹlẹ̀ ní ìdánmọ̀ ọ̀dọ̀, ẹni lọ́mọ ọ̀dọ̀ wo yóò wà lọ jẹun lẹ́yìn àwọn àna rẹ̀. Torí kí ni ó rò pé bàtẹ́ ti lówó, ìwọ ni bàbá rẹ nísìnyí. Ìwọ ni ọmọdútó. Má jẹ́ wọn gbọ́dú ṣe máa lọ́wọ́ bàbá rẹ tó lórí burúkú mọ́tàrí ẹ̀ sí. Wọ́n gbà fún wọn dá. Ìjọba ọ̀nà ìyàwó ìṣíláàdì ẹni owó tààrà. Lọ́wọ́ mi bá lọ kí ẹná bá ra fóònù olówó iyebíye. Fóònù tí rí ayé rí sọ́nà. Wọ́n ń wò báyìí bí ejò. Yàrá nìkan lé. Mo ní èmi. Ṣẹ́lì lówó rẹ ni. Mú lọ bẹ padà nísìn. Ọní ọ̀fẹ́. Wọ́n ní kí ló dé mo ní tí mo fẹ́ kàn fún kan ní yóò dálù baríkà. Bẹ́ẹ̀ ni bàbá rẹ ti kẹ́ wọ́n di ẹrù fún 1 naira tiẹ̀ ó ju 1 million tí bàbá rẹ bá fún lọ. Ọgbọ́n àbọ̀ ìra gbé ìfẹ́ rẹ lórí òfin. Sọ ọgbọ́n àbọ̀ ọ̀gbọ́. Náà ní kí ni? Sọ ọ̀túbọ̀ pọ́ọ̀mù ṣe kí ni? Ọmọ tọ́jú rẹ̀ orí rẹ̀ fà kú. Ó ṣe wá yọnu ọmọ dáadáa ni kò súnú jọ. Sọgbọ́n mi wo mi eré ń bẹ o wọ́n síríọ́sì ju ojú wa sí ìsúnmọ́ síríọ́sì wá dé wọn níkà ní o mú ìdí mi ní lọ́dọ̀ ìyàwó mi o tọ́ ipò ní mú ìdí mi ti bẹ̀rẹ̀ tí bá dá yìí kẹtẹ ọ̀nà tó jí nìjẹ́ tí bá pàdé bẹ̀tẹ̀ àkàmúlẹ̀ ní jẹ́. Wọ́n ní bá sọ̀rọ̀ fọ́kàrù ní kúlà mọ́. Ẹ̀sùnlẹ̀ náà bí àwọn ọ̀rẹ́ wa nìyẹn. So ìdí èyí ẹja ṣàdúrà. Rárá gbogbo ọba tí wọ́n lọ ní àwọn náà lọ lé. Wá sí tó wà lé.